àwọn afurasí agbébọn darandaran kí ni ọgbọ́n wo la fẹ́ ta sí nírú ìjọba àbílẹ̀ Ẹdó náà àwọn darandaran wọ́n ṣe ń yọ àwọn àgbẹ̀ lẹ́nu. Àjábẹ́ òṣoko mú kò sóko kankan mọ́ òṣoko mọ́ nídò gbẹ màálù ti jẹ níbi tẹ́mi mọ̀dé o òṣoko mọ́ kò sí nǹkan tá a lè ṣe àsìkò náà ní tètè táyì àsìkò ní ìjọba owó ìjọba ló wà ọkàn àjẹ pé àwọn ìjọba tá a ní ẹnu mi gbà tó ń bá máa ti kàn sí àwọn tá a ní tó àwọn ìjọba ní tá a sọ pé a dìbò fún ara wọn náà lọ sójú wọn tẹ mú àpẹ wá bí ìlú ṣe máa dà bí báwọn èèyàn ṣe máa dà bí in fact they are all self-centered ara wọn náà sójú wọn sójú ìlú kankan any one of them tó bá dẹ̀ sọ pé mo sọ òrí bẹ́ẹ̀ kó wá dún wájú mi the only person tó dàbí pé mo ti wọ̀ when it started it did very well gbogbo aládùn sáàdì hélẹ̀ táàdì mọ̀ pé ó dàbí pé olùgbàlà ló ń dé yìí ó ní representative Rẹ̀mí Òsèní at the exception he did very well but the ibi tó bá dé tí báyìí òun ló lè ṣàlàyé ara ẹ̀ we the onlookers the observers àwọn gbogbo tí ń lọ náà yes kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà tí tó máa burú mi lójú. I led the army from the president of Tinubu Badru, I was one of the security commanders to President Sewu. Ẹ sọ̀rọ̀ nípa